My dear. Ikújọ́ mẹ́ta. So tí dájú ìbá ránṣẹ́ pé èyí ṣe fi wá sí ìbá rárá. Ó ga o. Kí la fi ṣe yín? Ti gbọ́. Wọ́n ní dájú wá sọ̀rọ̀ kan bí. Wọ́n sọ̀rọ̀ fún dájú. Wọ́n fi ṣe rán mi o. Wọ́n náà kì í jẹun lé mọ́. Wọ́n náà máa ń ronú pàápàá ẹ̀ lọ bí iṣẹ́ yín mọ́. Kí ló dé? Kí ló dé? Ibi lọ wá jókòó sí tọ́rọ̀ lójó. Mo bá wọn sọ̀rọ̀ ni. Wọ́n bá wọn sọ̀rọ̀ tí o níṣẹ́ tó yẹ kó o ṣe fún mi. Kọ́ ló kọ́ kiri lọ. Ẹ káàsán sá. Báwo káàsán. Bó o ní. Sá, àwọn dáàdì sọ pé ẹni kí n wá rí yín. Ṣé tí n bá ránṣẹ́ pé ọ fẹ́ ya bí rárá rárá mọ́? Rárá sá. Rárá sá. Ẹ má bínú sá. Kò jọ́pọ̀ ọmọ bí ìṣe jẹ́ sí ọ rárá. Jẹ́ ń bí ọ. Kí ló ṣe ọ? Kò sí nǹkan kan tó ṣe mí. Èmi ìfẹ́ kéèyàn mọ òpùrọ́. N tó bá ṣe ọ gan-an ni kò sọ. Torí bàbá rẹ̀ dé àyìn. Ó sì ṣàlàyé n tó ń ṣe. Ó ṣàlàyé fún mi. Ọlọ́ọ̀ jẹun lé mọ́. Kí ni n tó ṣe ọ gan-an? N tó bá ṣe ọ ni kò ṣàlàyé. Kò yọ. Dádì, ọ̀rọ̀ Túndé, bàbá ọmọ mi Bọ̀dé, ọ̀rọ̀ ẹ̀ ló ń kọ́ mi lómi inú. Ẹ̀yin náà ṣàmọ̀ pé látijọ́ yìí láti ń wá Túndé tó ń sọ pé ó sọnù. Dádì, ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni sọnù lọ. Ẹ máa wò ó sìn, Bọ̀dé ọmọ mi tó bá ti dé láti school ó máa béèrè pé mọ́mì where is daddy? Mo ṣáà máa ń fọ̀rọ̀ bó mọ́lẹ̀ ṣùgbọ́n tí ọmọ ìbá dàgbà ó máa béèrè lọ́wọ́ mi pé bàbá òun dà o. Tó bá dẹ̀ béèrè lọ́wọ́ mi pé bàbá òun dà kí ni mo máa ṣe? Ọ̀rọ̀ yìí ni mo wá ń rò tó wá mú mi lọ sílé àfà. Kódà gan-an dádì mi ò mọ̀ pé mo lọ sílé àfà. Nígbà tí mo dẹ̀ dé ilé àfà yìí ìgbà tí wọ́n wọnú àlùwà wọ́n sọ fún mi pé Túndé ọkọ mi tí mo sọ pé ó sọnù yìí wọ́n ní inú ilé bàbá ẹ̀ gan-an ni Túndé wà. Ìsọkúsọ ọ̀rá mi wo ló ń sọ? Áwò bóòlù ṣe máa ń ṣe báyìí? Kọ́kọ́ mọ̀ tọrọ astagafurula mọ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Bóòlù àfọwọ́ ṣe sọ̀sọ́kúsọ ọ̀rọ̀ fún ọ pé Túndé wà nílé bàbá rẹ̀ kì í ṣe bàbá ọmọ ilé ìlẹ́jọ́ wa kí ń gbà tẹ́ ló sọnù ń jọ sí. Àkókò jọ ń wà ní o ìyẹn náà ni òye mi náà. Ṣé orí ìwò wá pé mọ́ pé bàbá ọmọ ò lè ti ọmọ sílé kó mọ̀ bọ́ ọ̀sẹ̀ dààmú káàkiri. Dádì, ṣe rí àáfà ilé nǹkan tó bá sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tó tọ́. Ó dẹ̀ dá mi lójú pé nǹkan tí àáfà sọ pé Túndé wà nílé bàbá ẹ̀ ó dá mi lójú pé òótọ́ ni. Ó sì dá ọ lójú bẹ́ẹ̀. Dádì, ó dá mi lójú ju ẹ̀mí ara mi gan lọ. Jẹ́ ń béèrè kan lọ́wọ́ rẹ̀. Bàbá ọmọ tó ń sọ yìí sọ dá ọmọ. Wọn ò mọ̀ mi. Kò dá ọmọ. Wọn ò dá mi mọ̀. Ìwọ mọ̀? Mo dá wọn mọ̀ dáadáa. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá ẹ̀ náà kò mọ̀ mi. Ìyá ẹ̀ mọ̀ mi. Ṣé ìwọ náà mọ̀? Mo dá ìyá ẹ̀ mọ̀. Mo dá wọn mọ̀ dáadáa. Mo dá mọ̀ dáadáa. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tá a bá sí ń parẹ́ Ọlọ́run ó kọ́ wa mọ̀ sí. Ọ̀sùn àbí Yorùbá mi ò yé ọ. Kò yé mi sà. Kọ́ ọ fọkàn rẹ balẹ̀ báyìí gbogbo ń tá a bá ṣe nípa rẹ̀ Ọlọ́run ó kọ́ wa sí. Ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan wà. Àìdá ò lè jà níyàn fúnra rẹ̀ pé báyìí lóhun ó ṣe jẹ́ báyìí ló ṣùgbọ́n Ọlọ́run ló kọ́ wa mọ̀ sí. Àmọ́ tó o bá délé padà kọ́ ọ máa ṣe jẹ́jẹ́ o. Kọ́ ọmọ ṣe jẹ́jẹ́ o. Mi ìfẹ́ gbọ́ kọ́ ọ jẹun ọ sí nǹkan kan. Sọ̀rọ̀ kó bàbá rẹ̀ kì í fi ọ́ sí. Wọn ò fẹ́ gbọ́ kọ́ ọ jẹun àbúrò rẹ̀ dà. Ṣé wà lẹ́nu ìtọ́tọ̀ lọ? Ẹ jẹ́ tètè máa lọ tó Oṣù ọ̀ bá ń tọ́jú Bọ̀dé o. Kò sí. Kẹ̀kẹ́ kò sí. Pẹ̀lẹ́ ọmọ olóko ẹ̀sìn ọmọ olóko alẹ́ ìlú.
ṣe jẹ́jẹ́ o kó o sì jẹ́ o dáàrọ̀. ṣé mo kí mo ti ń bẹ sọ tipẹ́tipẹ́ ó dẹ̀ yẹ kó ti gbọ́ wàá kàn máa ká wa máa ronú kí ló ń ro gan-an tọ́kọ èèyàn bá sọnù ọkọ lèèyàn tún máa ń fẹ́ o àbó mọ̀ tó bá wọ́pọ̀ ẹ̀ tó ọ̀bá rí wàá mix ó dédé ká mú ẹ jáde ká mú ẹ wọ gbòòrò kó lọ wo kí ló ń ṣẹlẹ̀ wá ń ká owó yìí inú mi dùn bó ṣe wá kí ni lẹ́nu yìí o sọ pé tó bá ti wá lẹ́nu nǹkan tí wàá bẹ̀ sọ nìyẹn kó lè gbà kó gbà sí lẹ́nu bẹ́ẹ̀ o gbọ́. Tọ́lá ni máa sọ̀rọ̀ jìnnà yẹ́mi sí a ní pé kò jẹun sókè a ní kò túṣọ kí ló ń ṣe é yan kó jó ìwà kó jẹ́ kó mú ẹ máa yé náà kó jẹ́ kó mú ẹ lọ ibi tí àwọn ayé wà ń lẹ̀ ẹni tó ti lọ náà ẹgbẹ́ èèyàn títí ẹ̀ rí ó wá tí wá ń ká ó fẹ́ bá rẹ̀ láwọn ẹ̀jẹ̀ ni. ó wà easy àfihàn láti sọ ẹ understand nǹkan tí mo gbọ́ fún ṣá mo bí ọmọ sílẹ̀ ẹni tí mo bí ọmọ fún ààrẹ̀mọ wọn ló sọ ẹ lè fíìl mi ni. ṣé ìwọ ló máa kọ́ bímọ fún yàn ni tí wọn ò rí mọ́ ni jẹ́ kí n sọ fún ẹ àìmọye àwọn ọmọ tó pọ̀ ń gbòòrò tí wọn ò ní bàbá à ń wí fún ẹ olóòní gbọ́ mo dẹ̀ ń sọ fún ẹ tó bá jẹ́ pé ọ̀gbọ́n yẹn ló wà láyé á ti máa fẹ́ wọn kiri náà á máa gbé dúró á máa gbé pupa lẹ́yìn pé kí kò ṣe kí ni kò gbọ́ kó jẹ́ kí n mú ẹ jáde kò neat sórí tí bàbá kan bá sọnù àwọn bàbá kan wà lórí tó yẹ pé wọ́n ń báyàn tọmọ wọ́n á bẹ̀rẹ̀ tọmọ nicely wọ́n á tún tọ́jú ọgbọ̀n wọ́n á tún dùn rí lẹ́yìn kí ni kò ṣe kí ni kò cooperate kájọ jáde. so nǹkan torí sọ sọ̀rọ̀ yẹn ó sì dájú gan-an. aláàárẹ̀ èèyàn mọ̀ wọ́n ti wá rí kí ló fẹ́ tí ó fẹ́ parẹ́ ẹ̀ ni bó ṣe rí one pretty girl ọmọ ṣọ́pọ̀ patrice ẹ̀ kò mú nà. ó wà easy àfọyín láti sọ̀rọ̀ bẹ́yẹn ṣé mo pé èmi ni mo mọ nǹkan tí mò ń go through èmi ni mo mọ nǹkan tí ojú mi ti rí ẹ rò pé easy ni. kú dédé àsìkò ẹ̀yin màá mi o. ẹ sọ́jẹ̀ bá síbẹ̀. màá ní ayálà. àwọn apá jókòó kó bá mi ṣeré jọ. màámi pọ́ǹsì correction. ọmọ kí la rí gbọ́. màámi ó yẹ kẹ́ ẹ ti mọ as usual babaláyé ni ó ní kí n máa ṣe yín bọ̀. Ọlọ́run ṣé orí bí mo ṣe rí ẹ báyìí inú mi kàn dùn ni mo ti mọ̀ pé ìròyìn ayọ̀ ló mú wá fún mi. irọ́ ni bẹ́ẹ̀ ṣe rí mi inú yín dùn. tèmi gan kù. ọmọ yìí bẹ́ẹ̀ síbẹ̀ á kù lọ́wọ́ àbẹ̀. ilé ńlá àtijọ́ sókè. àjẹ ó mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ó máa fún wa níbi 10 minutes kákan wọlé kápá ọ̀dà kọ́dá dánmọ̀ bẹ̀. kájí kàmí ní ọ̀nẹ́sẹ̀. ilé bàbá múdé bẹ̀ yẹn wá dá wa mọ̀ wá tún gbà. yẹ́wò ó ṣe. ọmọ mi àyàlà. bá sí rẹ̀ ọmọ. ẹ má sọ fẹ́yìn ọ̀kọ̀ọ̀kan sẹ́ pé ẹ̀yin gbọ́ngàn lè rádò ẹ máa jẹun lọ. ọmọ àti ètí ń jẹ à ń jẹ rush rush. wàá máa wọlé tà. ọmọ tíà. màmí. ọmọ.